Ẹ káàárọ̀ o, ẹ káàsán, ẹ kú dédé àsìkò yìí lórí ọ̀rọ̀ òwe lẹṣin ọ̀rọ̀ tí mò ń ṣe lórí program yìí. Mo fẹ́ kí gbogbo àkájọ tó rọ lọ, mo fẹ́ kí ẹ tẹ́tí kẹ́ gbọ́ ọ̀rọ̀ mi níwọ̀nba. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu, èmi ló kàn. Ó ti kan bàbá. Bàbá dẹ̀ láwọn tí ń ṣiṣẹ́ ọwọ́ tiwọn gẹ́gẹ́ bí nǹkan tí ó yé àwọn kan tí ò yé àwa. Mo kàn notice pé nígbà táwa náà wá sí Nàìjíríà, a rí pé mi ló kàn lóòótọ́. Àmọ́ tèmi fi kúrò ní Èkó, tí mo fi kúrò ní Ọ̀yọ́, tí mo tún fi dé níbo lọ́dọ̀ àǹtí mi ní Sango area, mi ì rí nǹkan tó jọ mọ́ tàtà ṣe. Ibẹ̀ kọ́ mò ń lọ o. A mọ̀ pé gbogbo àwọn kan tá a rà tó yẹ pé tá a bá jókòó, táwa mẹ́ta bá jókòó, tá a bá lọ sí ibi tí wọ́n ti ń ta oúnjẹ, tá a lè ná 5,000 bíi 15, 17 là ń gbé kúrò ń bẹ̀. Ibẹ̀ kọ́ mò ń lọ. Mo wá rí i pé tí nǹkan kékeré bá ṣẹlẹ̀ ní Nàìjíríà ń sìn, bàbá Tinubu ló máa dárúkọ lóòótọ́ ni. President làwọn èèyàn máa ń dárúkọ, but ẹ jẹ́ n sọ nǹkan kan fún yín. Ẹ máa wo fídíò tí bàbá Bọ́lá Ahmed Tinubu ti sọ̀rọ̀ ń sìn. Ẹ wá rí àwọn nǹkan tèmi ń sọ. Ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ lórí nǹkan tí bàbá wa ọba Ọ̀ọ̀nìrìṣà tí wọ́n sọ nípa nǹkan tó ń ṣẹlẹ̀ ní Ilé Ifẹ̀ pé kán má increase oúnjẹ mọ́. Kí àwọn èèyàn dúró lórí level bá ṣe ń ta ọjà wa. Wọ́n ti dá gbogbo àwọn ẹgbẹ́ aláta nǹkan kan, wọ́n ní kán stop ẹ̀. Bàbá yẹn mọ nǹkan tó ń ṣe. Mo sọ̀rọ̀ ń jọ sí àwọn tó ń ṣe ìṣègùn náà fẹjọ́ sùn pé ìkó dídẹrẹ́ táwọn máa ń rà 200 ó di 2,700. Mo ti sọ rí. Ṣé Bọ́lá Ahmed Tinubu náà nìyẹn? Subsidy la rí. Ẹlòmíì ibi tó máa rìn ò ní ju 2 miles lọ. A ní owó epo wọn, a dẹ̀ fẹ́ kí ló dà. Àwa gangan là ń ṣera wa. Bàbá yẹn wá sọ̀rọ̀ kan tó touch mi. Ìyẹn bàbá Bọ́lá Ahmed Tinubu. Ẹ mọ̀ pé Yorùbá nation tó di kọ́ lèmi. Torí mo máa ṣèrà àwọn òpònú lórí Facebook mi àti YouTube mi tó sì máa make a bad comment. Mo tún sọ̀rọ̀ kan náà ní òpònú kan lórí YouTube ló sọ fún mi pé ṣèbáwa làwọn fẹ́ fi Fúlàní jọba. Òpònú lọ́pọ̀lọpọ̀ nú ẹlòmíì. Ẹlòmíì ò wà ní right sense ẹ̀. Wọn ò dẹ̀ ní follow ọ̀rọ̀, wọn ò ní gbọ́ àgbọ́yé. I can support anybody nílùú bàbá mi tó ti yé yín. Ibẹ̀ kọ́ la fẹ́ lọ. Olórí ọ̀lọ́ Bọ́lá Ahmed Tinubu gangan, èmi ló kàn general. Èmi ò ready láti bọ́ ẹnì kankan o. Bọ́njọ́ síjọ́ tá a sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí, wọ́n gbomi parí. Bàbá yìí wá fi ẹ̀sùn kan àwọn gọ́vnà yín, ẹ jẹ́ kán step out láti sọ̀rọ̀. Yí pé àwọn kówó fún wọn. Kí ló wá dé tẹ́bi ń pa ìlú? Kí ló dé táwọn gọ́vnà ò lè regulate nǹkan tó wà nílùú wọn? Tó jẹ́ pé òun làwọn ọba, wọ́n lọ́ba kan ní ṣé Oǹdó ni àbí Èkìtì ló kọ́kọ́ ṣe. I expect Olúbàdàn náà kó fún wọn ní òfin. I expect ọba Èkó náà kó sọ tiẹ̀. I expect ọba Ẹ̀gbá, Aláké Ẹ̀gbá land. I expect Àwùjalẹ̀ kan sọ tiwọn. Táwa náà bá gba tábà lọ́ba ní Ọ̀yọ́ Aláàfin, àwa náà expect ọba yẹn náà kó náà sọ tiẹ̀. Kí ni problem àwa Nàìjíríà? Olórí tá a fi sókè, mi ò lè blame àwọn èèyàn. Kódà èmi gangan níbi tí mo ti jẹ́ olórí, gbogbo ọ̀rọ̀ orí mi náà máa ń dálé. Àti tó kàn mí àti tí ó kàn mí, president ẹgbẹ́ ni problem. A mọ̀ pé bí Nàìjíríà ṣe máa ronú nìyẹn. Kò tún ṣe Nàìjíríà nìkan, even l'America if anything bá go wrong, wọ́n ní Biden ni. But àwọn àgbàdo tó kó sábẹ́ tí wọ́n náà kàn ṣiṣẹ́, where is our House of Representatives? Ẹ jẹ́ abára wa sòótọ́ ọ̀rọ̀. Èmi ló kàn lóòótọ́. Èmi ò ń ṣe family PDP àbí APC. Àmọ́ mo láwọn àbúrò, mo láwọn ẹ̀gbọ́n bẹ́ẹ̀. Kí ló dé tó jẹ́ pé tí nǹkan kan bá wọ́n, tẹ́ ẹ bá ta búrẹ́dì ní 300 naira lénìí,
tí ò tiẹ̀ sírú ẹ̀ mọ́ àwọn búrẹ́dì tálíkà ẹ má bínú tálíkà lèmi náà àwọn búrẹ́dì kan wà tó pé tó o bá jẹ́ gan o lè sick normal bread tó bá máa rí sí 1,500 wọ́n ní 1957 owó tán fi ra mọ́tò Volvo is 1,800 nísìn 1,700 lára búrẹ́dì kò lè ṣe kó má wáyé bẹ́ẹ̀ èmi ló kàn bàbá wa Bọ́lá Ahmed Tinubu ọmọ làwa jẹ́ sí yín a dẹ̀ jẹ́ ẹ̀gbọ́n fún àwọn kan a tún wá jẹ́ àbúrò fún àwọn kan àmọ́ tẹ́ ẹ̀ bá so pàǹpá kẹ́ ẹ kó gbogbo àwọn gọ́vnọ̀ tó wà in question tẹ́ ẹ kówó fún káwọn gọ́vnọ̀ yẹn náà wá lọ kó House of Representatives tó wà ní State House tó ń kówó fún kì í yẹ àwọn house wa náà kó wá lọ kó àwọn local chairman àbí báwo ló ṣe tẹ̀léra wọn tẹ́ ẹ kówó fún kí chairman náà wá sọ àwọn councillor pé kí ni iṣẹ́ tó ṣe ní judiciary ẹ jẹ́ ká ṣe dáadáa àwa gangan fúnra wa àwa ní problem ara wa nílùú Nàìjà gbogbo ìlú ló ní problem o but ti Nàìjà ò tó bẹ́ẹ̀ tẹ́ bá wá rán àwọn Nàìjíríà tó bá jí ẹ̀wò ń sìn iwájú ilé mi mo wà ń sìn tó bá ní wọ́n á ní God bless America ìdí ni pé atẹ́gùn àlàáfíà fẹsẹ̀ wọn kọ́tẹ̀ tó jẹun rárá àmọ́ lọ́wọ́ tá a wà yìí o atẹ́gùn àlàáfíà ò sí l'Amẹ́ríkà o oòrùn tó mú á ṣe oyún oṣù 8 ẹni pé mo sá sábẹ́ igi ni oòrùn tó mú lọ́wọ́ yìí ó ní agbára ju kí ló dálẹ̀ lọ ẹ jẹ́ ká jọ tún lò wá ṣe bàbá mi Bọ́lá Ahmed Tinubu nǹkan tèmi expect fún yín kẹ́ kọ́kọ́ ṣe fún wa ni pé ẹ ṣí bọ́dà ibi tí mò ń lọ lọ́dọ̀ tèmi nìyẹn tẹ́ ẹ bá ti fi lè ṣí bọ́dà fún wa ẹ rí i pé eku máa ké bí eku ẹyẹ á ké bí ẹyẹ ọmọ ènìyàn gan á fọhùn bí èèyàn tí bọ́dà bá ti open ó máa pè wá wọ́n ṣí bọ́dà ní gbogbo àwọn north ilẹ̀ wà lórí oyè bàbá Bọ́lá Ahmed Tinubu lẹ́gẹ̀mí àmì bá ọ̀rẹ́ ẹ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ kàn wọ́n náà torí mo máa ń tó sọ̀rọ̀ mí bú ẹ o bọ̀ tó bá wá bí tó bá bú mi wàá jẹ́ tán o àmọ́ bá ọ̀rẹ́ ẹ̀ sọ̀rọ̀ Ṣèyí Tinubu bá sọ̀rọ̀ kí ó bá bàbá sọ̀rọ̀ kí wọ́n lọ ṣí kíni kọ́ lọ ṣí bọ́dà fún wa tó bá ti ṣí bọ́dà fún wa àwo nesting tó máa tẹ̀lé gbogbo nǹkan náà máa ń tẹ̀lé ra wọn díẹ̀ ni bàbá mi Bọ́lá Ahmed Tinubu tẹ́ ẹ bá ṣí bọ́dà tán ẹ jọ nǹkan ẹyọkọ tí mo tún nǹkan méjì mo fẹ́ bẹ̀ yín fún ẹ jẹ́ kí iná Nàìjíríà kó wà rẹ́gúlà tí iná bá ti wà rẹ́gúlà kẹ́ ẹ jẹ́ kí wọ́n ṣe gbogbo omi nígbà táwa kéré ní Sùúrùlérè a máa ń ṣí omi a máa lọ jókòó tá a máa wọ pátá tá a máa jókòó tá a máa ṣí omi sórí ni kò sómi mọ́ kò wá sílé náà nísìn everybody ilé bọ́ọ̀hù ni ẹ ti gbàgbé gbogbo yín pé orí omi la dúró síbi ṣe dóye orí omi la wà orí omi ni gbogbo wa wà òtún Ọlọ́run ní ìṣẹ́jú kan láti payé rẹ́ àmọ́ kọ́lọ́run tó payé rẹ́ náà ẹ jẹ́ agbádùn ayé díẹ̀ bàbá ẹ bá wa sọ̀rọ̀ lórí iná ẹ bá wa sọ̀rọ̀ lórí omi ẹ dẹ̀ bá wa ṣe àwọn títì kọ̀ọ̀kan ó dáa gọ́vnà Dàpọ̀ Abíọ́dún Ògùn state ìlú yín ò dáa o wọ́n sì lẹ́yìn lọ pàtí kiri Ọlọ́run ló méyàn rí o òwe lẹ́sìn ọ̀rọ̀ o ọ̀rọ̀ lẹ́sìn òwe tí kinní kan bá sọnù òwe la fi ń wa o ire o Ààrẹ Almaroof ní orúkọ mi ọmọ Ọ̀yọ́ Aláàfin òjò pa ṣẹ̀kẹ̀rẹ̀ má dé ọmọ ajó orí ọkọ lẹ́nu tọ̀ọ̀tọ̀ nípọn àjìfà ire o. Dear brothers and sisters, yes, I am in charge here today, but we are running a constitutional democracy. I will appeal to you to summon the governors. Summon them, call them up. I'm doing my best to improve the revenue of the country and giving them their due. But they must equally be sympathetic to the populace, and they must consider the need of the local people. People reside in the local government. People are in the local community.
That is where they reside. That is where they feed. That is where they garden. That is where they cook. That's where they farm. If the local government are not free, and leaders don't hang on to the number. We have 774 local government. It's just a number. Is it effective? Is it reaching the real people? Who is being held accountable for this money? Maybe we should look and recalibrate one version that was good 4 years ago might not be good today. And when we won the votes, we go to the locals. When we get the vote, we move to Abuja. I think we have to collectively join hands. I need for you to get